sọ àǹfààní ẹyọ kan táwọn orúmọlẹ́yìn ṣe fún wa nílẹ̀ Yorùbá tó bá kọ́kọ́ àti aburú tí Islam ṣe fún yín tẹ́ fi dolórí burúkú tó bá dáwùjọ gẹ́gẹ́ bí làákàyè tó lẹ́kọ̀ọ́ kí ló yẹ kó kọ́kọ́ ṣe tó bá dáwùjọ àwọn ọlọ́gbọ́n. ẹ̀mí tí ọmọ kórìí jẹ́ náà ti padà pé ó yá farabalẹ̀ ní tí mo bá. ẹ má mute ẹ please ẹ má mute ẹ. gẹ́gẹ́ bí máa kí lẹ́dẹ̀ mute faraba eléyìí dá mi mọ̀ ẹ̀yin ò dá kankan mọ̀ eléyìí inú àwọn ọmọ tí mo máa ń nà náà kùnà tẹ́lẹ̀ ló ń jẹ́. ṣé ń gbọ́ ìwọ tó jágbe mọ́lẹ̀ lẹ́yìn Yorùbá sọ pé ọ̀rọ̀ ló kó mo rò wá tó ti yé ní tí mo bá tẹ̀ ń sọ bí mo dẹ̀ ṣe dókè tí kan sọ pé ẹranko lòun ìyẹn ló fà á so ẹ kú lé làkàrà lé náà kí ló wà ńlẹ̀. sórí tó bá lè máa sọ̀rọ̀ Islam ká sọ̀rọ̀ orúmọlẹ́yìn. a máa sọ tó bá lè máa ṣe báyìí kò ní sí gbàgbós. ṣé bí ó ti da ajá nìṣó ńlẹ̀. ọwọ́ fara ìbalẹ̀ mo rí ẹ pé ẹ̀mí ẹ̀ wà lókè fara ìbalẹ̀ báyìí. níbo. àwa tó wá bá bíbá yìí àwa senior brother ẹni a dẹ̀ máa welcome ẹ now so kí ló fẹ́ sọ̀rọ̀ pàápàá kí ló fẹ́. iṣẹ́ ní tí mo fẹ́ o ṣe ní ti àwọn àpòrí ẹ̀ ti padà pé o ṣe ní tí mo fẹ́ ni pé. istijaba ẹjọ istijaba ẹ fún ìṣẹ́jú kan Nakeeb gbẹnu ẹ sọ̀nà tó bá ti dáwùjọ àgbàlagbà àwọn jọ́sìn náà wá bí níjẹ̀rẹ̀ àjọ gbẹnu ẹ sọ̀hún òpònú tá ń bí ọ̀nà tí ọ̀pọ̀ lẹ́kọ̀ọ́ dá gbẹnu ẹ sọ̀hún náà èmi ni host gbẹnu ẹ sọ̀hún mo lọ sí sóyè wọn bọ́ sí bá yẹn sọ̀rọ̀ ni gbẹnu ẹ sọ̀hún jábà má dáná ilé ìbílẹ̀. gbẹnu ẹ sọ̀hún. má patronize mi jẹ́ kí ẹni tàgbàlagbà sọ̀rọ̀. gbẹnu ẹ sọ̀hún tó bá ti dé ibi tí kìí ṣe pílásífọ̀mù ẹ̀yìn ẹrú sọ̀hún gbọ́ mi báwọn ó béèrè wípé kí ni wọ́n ń sọ o àkọ́kọ́ sí ààyè gbà yín o ṣe lè jẹ́ kí n sọ̀rọ̀ torí mo ní tí mo fẹ́ sọ o àwa wò pé so lọ́pọlọ àwa gbà bá ní gbà. bambi ala ok jẹ́ kí stigbarun bá mi sọ̀rọ̀ ìsìn ẹyọ kan sẹ́ àti lọ síwájú ẹyọ kan tí àwọn orúmọlẹ́yìn ṣe fún wa lẹ̀ Yorùbá ẹ̀dẹ̀ sọ aburú ẹyọ kan àti tó ti ń dá lẹ̀ Yorùbá tẹ́lẹ̀ tí Islam wá bàjẹ́ méjèèjì yẹn tó bá lè dáhùn ẹ̀ so ọmọlúwàbí nínú ẹ̀ o ṣe normal ní normal kò yẹ ká kọ́kọ́ dá ẹ lóhùn fún pé o ṣe kọ́kọ́ wá sókè pẹ̀lú béèrè bọ́ ìgbà míì wà èèyàn máa ń fúnru yín láyè láti clear gbogbo doubt àdì ọkàn yín màá bẹ̀rẹ̀ láti last question ẹ̀ tó sọ pé kí ni last question ẹ̀ yẹn náà tún sọ káráyè kí ni wàhálà tí Islam kó tó ti ń dánlẹ̀ Yorùbá tó dẹ̀ make sense tí Islam wá dé tó condemn ẹ̀ tó sì bàjẹ́. ó ṣe ṣó o kọ́kọ́ gbà wípé kò sẹ́sìn tó wá sílùú kan tí ò mú àṣà àti ṣe tí wọ́n dání ṣó gbà bẹ́ẹ̀. ìdáhùn ọmọ ìwọ náà mẹ́rin tó ń bá sọ̀rọ̀ má fọlọ́ ọ̀pìnlẹ̀ ká mi ṣeré bọ́ síbi ìbéèrè yẹn dáhùn ẹ̀ straight tó ń pẹ́ yọkan yẹn. wọ́n bá yín sọ̀rọ̀ wọ́n bá yín jà sórí àwọn òbẹ̀ jà àwọn òbẹ̀ èmi ò fẹ́ máa fọpọlọ wa ṣeré nìyẹn. èmi náà bẹ̀ jà wọ́n lè jà wọ́n báyìí sí. ọpọlọ lárúbáwá lásán ló ní òlọ́pọlọ mi yàtọ̀ sí lárúbáwá. so ẹjọ́ tètè dáhùn èmi sì ní lecture àwa ní lecture tá a fẹ́ ṣe fáwọn lárúbáwá náà ní ok à ń gbọ́. nígbà tí Islam ń bọ̀ ní ilẹ̀ Yorùbá ó kó oríṣiríṣi nǹkan dání nínú ẹ̀ lèdè wà nínú ẹ̀ ni ìmúra wà nínú ẹ̀ ni àwọn oríṣiríṣi àṣà wà tá bá wí tá bá fọ̀ nsìn lecture tó fẹ́ lọ ṣe léni èdè lárúbáwá ló fẹ́ lọ sọ tá bá wá bírú yín báyìí tẹ́tí jìn sínú òfin ẹ̀sìn ẹ máa sọ wípé èdè lárúbáwá lédè tó dájú ní gbogbo àgbáyé tó wá tayọ èdè baba ńlá baba tiẹ̀ àkọ́kọ́ nìyẹn so the religion came with its own language. ní tí Islam bàjẹ́ nìyẹn. hold on now ó fèrè ká list fún ẹni ó wá gba èdè wa ó dẹ̀ ta èdè ti lárúbáwá fún wa tá bá wá béèrè lọ́wọ́ wọn sì pé èdè wo ló dájú ní gbogbo àgbáyé èdè lárúbáwá. yàrá kílẹ̀ tó mute mi ṣé kílẹ̀ tí bá ń bí alámùtì mi sì. má dàrú ẹ̀rú bẹ́ẹ̀ ẹ̀mí mùsùlùmí ẹ máa screen record ẹ̀ sí àwọn aláṣìṣe ó yá ní ìṣòro ẹ̀ máa dáhùn ó ti dáhùn kí ni tó ti ń dálẹ̀ Yorùbá tẹ́lẹ̀. ṣé ègùn ni ẹni tí Islam bàjẹ́. a sọ pé Islam gba èdè wa. kí ló sọ ò tí make point now níbo ló ti gbèdé yín báwo ni Islam ṣe gbèdé yín. èdè wo ló sọ fún mi tó bá bí ẹ sí pé èdè níbo ni Islam ti gbèdé yín. tó bá béèrè pé èdè wo ló dájú níbo àgbáyé lọ́wọ́ ẹ̀ kí ni wàá sọ. màá mute àwọn èèyàn inferiority complex wá jẹ́ n sọ fún ẹ. dákẹ́ náà dáre má ti sọ̀rọ̀. sọ́ọ́rí fara ẹ̀ bá má dá sírọ̀fù náà.
dákẹ́. Mr. Nakib, Mr. Nakib, ẹni sùúrù, Mr. Nakib. ní pọ́ìntì ẹyọ kan. O ò tí ì jẹ́ ká sọ̀rọ̀ ara ẹ̀ ò balẹ̀. Ìjà ní gbogbo ibikíbi tó bá ti lọ. Dákẹ́. Isi baba, kí o sọ nǹkan kan náà. Isi baba, ẹ jẹ́ má bínú. Ṣé mo bẹ ìjà ń sìn? Ṣé mo bẹ ìjà ń sìn? Ó ní kankan sọ náà. Ó ní wọ́n gbèdé báwo ni. Ẹni sùúrù ẹ jọ̀ọ́. Islam ṣe gbèdé ẹ. Ẹni sùúrù Mr. Nakib. Isi baba, Isi. Bàbá mi ẹ jọ̀ọ́, ó dà ń pé ẹ̀yin àti ìbọn kọ́mọ́sìn ọ̀rọ̀ dèmánà yìí ó máa di gbàgbós oyè yín. Èmi dẹ̀ fẹ́ tí àṣìbò á kọ́ ẹ̀kọ́ lára máa yìí tàdé kọ́ ẹ̀kọ́ ní nǹkan tá a máa ṣe lénìí. So mo wá ní bíá maybe there was a previous thing tó ń hold against him because wọn fẹ́ jẹ́ sọ̀rọ̀ táwọn náà tó máa sọ̀rọ̀. So bíá tí ẹlòmíì tó engage máa yìí nǹkan tí mi máa suggest ni. Kò sí wàhálà. Ẹ tó bá lè dá wa lónìí kó dáhùn. Bàbá bí ọlọ́pàá ẹ fún àwọn àti istijaba àbáyá 5 minutes káwo tí ò bá ti wá gbà àti pé káwo ẹlòmíì tí ò bá ti wá farabalẹ̀ pẹ̀lú mi kó gbé pè so ẹ jẹ́ kí istijaba bá sọ̀rọ̀ tó bá ti bá sọ̀rọ̀ tí ò bá ti jẹ́ wọn sọ̀rọ̀ tí ò bẹ́ẹ̀ni ẹ sọ̀hún èmi ò gbárùn ní gbogbo stage wo Nakibu má jẹ́ kẹ́jẹ́ pé màá dàrú o tí ò bá ti jẹ́ kí istijaba sọ̀rọ̀ á wà tí àìkẹ́ lómi bá sọ̀rọ̀ tí ò bá ti wá jẹ́ kẹ́ni ẹ náà sọ̀rọ̀ á jẹ́ pé kó gbé pè kọ́ mọ́ bá tiẹ̀ lọ́nu. Okay, kò sí problem. Mr. Nakib, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ṣe bí ẹ jẹ́ àwòwá ṣe understand ìwà ọmọlúwàbí ṣe understand. But ẹ dá question mi náà ẹ jọ̀ọ́. ẹni sùúrù ẹ rí pé bẹ́ẹ̀ mi ṣe wà yín sí mò ń lo ẹ fún yín ẹ̀yin ń lo straight o nítorí maybe ẹ gbọ́ voice mi àbẹ́. Lówó fún yín mi lówó fún yín. No, kò tiẹ̀ matter náà. Òmùdí ọmọlúwàbí lẹ́yìn. Kò matter. But timing yẹn ẹ jẹ́ àwọ̀ pẹ̀lú timing ẹ jẹ́ má bínú. Tó bá ti ń sọ̀rọ̀ ẹ má sọ̀rọ̀. It's ready. All right, ṣe. Yeah, let's go. Ẹ̀mí ti ra yín. Ṣé mi ni kí n kọ́kọ́ sọ̀rọ̀ àbẹ́yìn lẹ́fẹ́ kọ́ fẹ́ dáhùn? Isti ló máa kọ́ sọ̀rọ̀. Wọ́n ló béèrè béèrè náà lọ kí kò ṣe. Ẹ jẹ́ reframe béèrè mi. Ẹ jẹ́ reframe béèrè mi. Mo bá yé gbọ́ nísìn. In tó ti ń dá ńlẹ̀ ó yá dá mi lóhùn. Ó yá ó ṣe. Okay, ẹ bá mi time yẹn. Mo máa reset time yẹn Isti ẹ máa rẹ̀. Mr. Nakib ẹ jọ̀ọ́ rules yẹn ni pé ẹ máa hàn mí ìtura yẹn ẹ jọ̀ọ́ bàbá ẹ ṣe. So quick one ẹ jẹ́ ká sọ kí Islam tó dé tàbí ẹ̀sìn àjòjì gbogbo wa la ní àṣà àti ìṣe tá à ń ṣe àdè lórúkọ bó gbàtẹ́sìn yìí dé ó wá gba identity wa ó change gbogbo orúkọ aládé orúkọ ọlọ́lá tá à ń jẹ́ lójú àwọn bàbá wa orúkọ tá à ń jẹ́ ò jẹ́ orúkọ gidi mọ́ àfi ká máa jẹ́ orúkọ àràbó bí ó tilẹ̀ jẹ́ pé orúkọ àràbó yìí àmọ̀túmọ̀ ẹ̀ most of àwọn bàbá yìí ò mọ̀túmọ̀ ẹ̀ ṣùgbọ́n torí pé ó ti bá ẹ̀sìn dé orúkọ yóò dẹ̀ kí n ṣe orúkọ ẹ̀sìn orúkọ lárúbáwá ni so wọ́n fi ẹ̀sìn yìí wọ́n fi gba orúkọ lọ́wọ́ wa ẹ máa gbọ́ Nakibu ẹ máa gbọ́ Abudu ẹ máa gbọ́ and the likes tí ó yẹ pé ìtumọ̀ mi ṣíbí ló ìtumọ̀ mi ń jẹ́ ìmí ń jẹ́ abọ́ ìmí ń jẹ́ àwo tẹ bá béèrè ìtumọ̀ Nakibu báyìí sí yìí kò sẹ́ni ó lè jẹ́ já nítumọ̀ ẹ̀ ìyẹn number 1. Number 2 wọ́n wá gba àṣà ìsìnkú lọ́wọ́ wa tẹ bá rí i pé bí a ṣe ń sìnkú nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀tẹ́lẹ̀ is quite different bọ̀gbà tí yẹn sì dé especially Islam gẹ́gẹ́ bí bọ̀bọ̀ ìṣe sọ wípé kí nìkan tó wá yí padà ó wá gba àṣà ìsìnkú lọ́wọ́ wa pé ẹ gbúdọ̀ gbé òkú yín ẹ gbúdọ̀ ṣe báyìí nítorí pé bó ṣe ń ṣe ní Saudi nìyẹn tí tó dẹ̀ yàtọ̀ sí ilẹ̀ tiwa ẹlẹ́ẹ̀kẹta èdè ẹnu wa ẹ máa rí odidi géńdé Ọlọ́run tó máa náà fẹ́ lọ kọ́ èdè elédè nítorí pé kóun láyè lè sin Allah èdè tó wá jèdè tiẹ̀ tó jẹ́ èdè abínibí tó dùn mọ́ránmọ́rán ò lè kọ́ mọ́ àfi kó ló máa kọ́ lárúbáwá tẹ bá béèrè lọ́wọ́ Nakibu sí ó lè lóun lọ ṣe masters in Islamic in Arabic language ìyẹn jẹ́ number 3 ṣé òun kọ́lẹ̀ o tọ́wọ́ gbà lọ́wọ́ wa wọ́n wá tẹ bá béèrè lọ́wọ́ ọmọ Yorùbá àtàtà sí pé jọ tó bá di ijọ́ kìnnìkan o èdè wo ló dáa jù lágbàáyé ó máa ní èdè lárúbáwá nù ó máa kò lè ẹ́bà sọ fún yín pé èdè Yorùbá lẹ bàbá òun ló dáa jù tẹ bá wá béèrè pé kí nìdí wọ́n á jẹ́ kó yé yín pé torí pé èdè yẹn ni wọ́n fi sọ lọ́ fi sọ Kùránì kalẹ̀ wọ́n máa lóun lọ́ fi sọ Kùránì kalẹ̀ so ẹ̀sìn
wọ́n fi brainwash gbogbo nǹkan tó dáa lọ́dọ̀ tàwa wọ́n fi yí padà. Ẹ wo sọmọ lórúkọ wa, ẹ wo àṣà ìsọmọ lórúkọ. Tá àfáà bá fẹ́ sọmọ lórúkọ wọ́n sì máa ń gọ sábẹ́ wípé táwọn bá fẹ́ ẹ̀hún ní kẹ́ má kó gbogbo nǹkan àṣà wa. Bọ́ irọ́ ni ẹ̀yẹn fún ọmọ lórúkọ ń sìn yìí kẹ́ sọ fún pé orúkọ ẹ̀ máa jẹ́ kínní, àwọn àfáà máa ní irọ́ o, ó kó orúkọ tó máa tọ̀ orúkọ súnná. Kí là ń pè lórúkọ súnná bí kò ṣe àṣà àti ṣe ilẹ̀ àràbó? Ẹ wá wo dress code wa bá ṣe múra ní ojú mùsùlùmí tó jẹ́ a real muslim. Bí àràbó ṣe múra ní best way láti múra lójú ẹ̀. Wọ́n á ní káwọn obìnrin wa kó bo gbogbo ara wọn, kò gbọdọ̀ ṣọwọ́lẹ̀, ò gbọdọ̀ ṣẹ́sẹ̀ lẹ̀, ò gbọdọ̀ ṣojúlẹ̀. Ǹjẹ́ àwọn baba ńlá baba wa ǹjẹ́ bó ṣe ń múra nìyẹn? Ǹjẹ́ borùn ǹjẹ́ bó ṣe ń múra nìyẹn? Ǹjẹ́ irun kọ́lẹ̀ wa obìnrin ńlẹ̀ Yorùbá? Àwọn baba ńlá baba tàwa tó bá fẹ́ toast ara wọn, irun ni first ẹwà obìnrin tó máa kọ́kọ́ rí kí wọ́n ṣẹ̀ tó kọnu sóbìnrin tàbí kí wọ́n tó rán alárinà sí. Ṣùgbọ́n ní ìsìn Islam sọ pé o gbúdọ̀ bo gbogbo orí ẹ̀ kó bo gbogbo ẹ̀ ni. A ṣe gbogbo eléyìí láti tẹ àbùkù bá Islam, bọ́ à ń jẹ́ kó yé pé Islam wá pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ Saudi. Ó wá gba gbogbo àṣà àti ìṣe ilẹ̀ tàwa lọ́wọ́ wa, ó wá sọ di nǹkan burúkú. Ìyẹn having said that, ẹni kínà kíbù ó lè fẹ́ parọ́ pé òun wò fì, òun wọ sọ́yán, òun wọ kínní. Ẹni tó bá ti di èní tó bá fẹ́ lọ kírun fáwọn jọ̀mọ́ tó fẹ́ kírun fún, kó mú ìlẹ̀kẹ̀ ẹyùn tàbówó ẹyọ ilẹ̀ Yorùbá kó so mẹ́sẹ̀ méjèèjì tàbí kó wọ̀ sọ́rùn, kó wọ̀ sọ́wọ́ méjèèjì, kó wá wọ kẹ̀m̀bẹ̀ àti ẹsikí, kó wá lọ gbénu dúró. Bóyá àwọn ará mọ́ṣáláṣí ò ní sájáde fún. Nítorí pé kí ni average Yorùbá boy or average Yorùbá person wọ́n ti rí gbogbo kíní yẹn àsìkò burúkú. Tẹ́ bá kọ́ ọmọ Yorùbá pé ajé àwa o kò ní dá yín lóhùn. Alóríṣà ni o, ajékẹ̀ kíní kan o. Tẹ́ bá fọmọ Yorùbá ní nǹkan ìbílẹ̀ mu, wọ́n á ní ṣe ìdí ibẹ̀ ṣé bẹ́ẹ̀ ni ìgbàgbọ́ ẹ̀ wà ní. Àfi kó máa porúkọ àlá, kó máa porúkọ àràbò láti fi ṣe protection. Irú yìí dẹ́kẹ̀rẹ́ ẹ lè wọ bulletproof, but tó bá fún yín bá ń tẹ́ kẹ́ fi ṣe bulletproof ẹ máa náà lè lò. So in summary, to round it up, gbogbo nǹkan wa pátápátá ni ẹ̀sìn àjòjì yìí dé bá ló wá sọ di nǹkan burúkú láti lè fi ìdí tí wọ́n múlẹ̀. O lè dictate fún wa náà kí ibùjẹ́ jẹ́ kórìí ẹ pé. Bàbá náà kí bẹ ní sòrò. Ṣé ẹ ṣe gan-an? Ṣe ọlọ́pàá. Mo máa táìmù Mr. Nakib nsìn, so ẹ̀yin náà lè give account mi sà. Èmi máa ń láìkí tí a bá ń sọ èdè Yorùbá lẹ́nu, àmọ́ nínú tí ó jẹ́ ká máa ṣe gẹ́gẹ́ bí ọmọlúàbí ó ní pé irọ́ pípa nínú àpẹẹrẹ tó fi máa ń mọ ẹni tí kì í ṣe ọmọlúàbí ni kó máa parọ́. Jẹ́ ń gbé láti ibi tó ti bẹ̀rẹ̀ ní pé àwọn Yorùbá gba èdè, àwọn Islam gba èdè lẹ́nu yín. Yorùbá ni mò ń sọ yìí. Lọ́wọ́ gbogbo péèjì mi I have more than 200 videos. Bóyá ẹyọkan àbí méjì mo ti sọ òyìnbó ń bẹ̀. Ṣóyé gbogbo bí wọ́n ti ń ṣe kútúbà jímọ̀ ńlẹ̀ Yorùbá pátápátá Yorùbá ni wọ́n sọ ń bẹ̀. Ṣóyé sọ àwa là ń yin èdè Yorùbá, àwa là ń yí àṣà Yorùbá. Mi ì dẹ̀ tí ì rí kankan nu yín bí tó gbọ́ Yorùbá tó mi, kí yẹn kọ́kọ́ mọ̀ já kọ́kọ́. Then kẹ́ wá sọ pé wọ́n gbàjẹ́ entity oníkálùkù yín náà travel out. Irú ẹni tó sọ̀rọ̀ tán yìí nísìn Italy ló wà, ó kéde wọn bẹ̀ o torí pé ó fẹ́ ṣiṣẹ́ àbí Islam wá impose ìdílé wa lọ́rùn. Mọ̀ pé mi interject ẹ̀ nígbà tó ń sọ̀rọ̀, owó tó bá wù wá mi interject ẹ̀ please, mi interject ẹ̀ please. Ọ̀pọ̀lọpọ̀ yín náà ń lọ káàkiri, ẹ̀ ń lọ UK, ẹ̀ ń ṣe ITS, ẹ̀ ń ṣe gbogbo àwọn exam yẹn, ẹ̀ complain nígbà yẹn. Gbogbo mùsùlùmí dẹ̀ mọ̀ yìí pé kódà kó o mọ̀ gbọ́ Lárúbáwá kò ní o mọ̀ pé Ọlọ́run ẹ̀ kò ní o mọ̀ ṣàdúrà. Ilẹ̀ Yorùbá la wà, ọmọ Yorùbá tàtà la wà, tá a dẹ̀ ń gbé àṣà Yorùbá lárugẹ. O kọ́kọ́ ṣe kíni, o kọ́kọ́ parọ́ ń bi èdè, kò síbi tí Islam ti gba identity yín. Àwọn òyìnbó tó yẹ kẹ́ ẹ kọ́kọ́ mú, torí pé àwọn òyìnbó náà dé tán fi àgádágodo sáwọn bàbá yín lẹ́nu, tán kó chain sí wọn lẹ́nu, tán kó gbogbo àwọn rúmọlẹ̀ yín lọ ìkankan nínú òríra wọn gbèjàngbà yẹn, tí wọ́n tún fi wá gba èdè lẹ́nu yín, tí wọ́n sọ official language yín di English. Àwọn yẹn ló yẹ kó lọ bájà. So pàápàá jùlọ la máa ń sọ̀rọ̀ school ní ilẹ̀ Yorùbá, àwọn missionary ló kọ́kọ́ dé, àwọn òyìnbó ló kọ́kọ́ dé, òòrùn àwọn yẹn blame. Kò sí school kankan
bó tẹ̀ yẹ pé àti ìrí skul aláṣìṣe àti ìrí Ansarudeen Nawarudeen tọ́pọ̀lọpọ̀ yín náà lọ bẹ̀tẹ̀ jàǹfààní àti ìrí secondary school àbí primary school ẹyọ kan tí oníṣẹ̀ṣe dá kalẹ̀ àfihàn dúpẹ́ fọlọ́run ẹ wá lọ gbogbo àwọn skul àwọn mùsùlùmí tán dálẹ̀ wọ́n tún péde Yorùbá ń bẹ̀ ìyẹn jẹ́ fàárí fáwa ẹ̀sìn yẹn lákọ̀ọ́kọ́ ètò òsìnkú kò sétò òsìnkú kan tó make sense tó ti mùsùlùmí níbi 60s 70s wọ́n ṣe ń sin òkú Aláàfin wọ́n pa èèyàn ni ẹni tó wà láyé wọ́n ti drop mi o. Mr. Nakeem wọ́n drop in ẹni sọ̀rọ̀ mo máa fún yín 1 minute mọ́ ọ̀rọ̀ yín sà. ṣẹ́tìrì mo máa break mi ẹjọ́. no mo break mi sà mo break ní sùúrù. ẹ̀yin mùsùlùmí ẹ máa screen record ẹjọ́. mo máa fún yín ní 2 minutes more actually I will add that 2 minutes but ẹ bá ti ń sọ̀rọ̀ ṣé ẹ máa mú proof ló jáde sà. mo máa bèrè proof yẹn o. mo ti mention school sí náà. mo máa bèrè proof. Ansarudeen wà bẹ̀ Nawarudeen wà bẹ̀ mùsùlùmí ló ní wọ́n sọ Yorùbá ń bẹ̀ wọ́n lè kọ́ Yorùbá ń bẹ̀. ẹni wọ́n máa ń pààyàn náà. Yes. Okay, yes, ibi ètò òsìnkú yẹn mo ti lọ ibi ètò òsìnkú mo dé báyìí ètò òsìnkú lọ tẹ́ ẹ̀ bá sọmọ Yorùbá ẹ lọ wo ìtàn wọ́n ṣe ń sin òkú Aláàfin níbi 70-80 years ago wọ́n kú ṣe gbogbo documentary yẹn wà tó ń sọ jáde káàkiri bàbá wa rí yẹn a rí ti Abọ́bakú kí ló bí Abọ́bakú ìyẹn kò sí ní Islam ẹni tó ń ṣẹ̀mí ẹjọ́ mọ̀ ṣẹ̀mí ẹ̀ lọ àgbọ̀ pípa tá ànábì wa kú o àbẹ́nìkan náà àwọn àrólé ànábì kú o wọ́n wá ní ẹpẹ́ nìyí kó kú mọ́ kò sí so Islam wa ẹni tó bá ti kú ẹ wẹ̀ ẹ kírun sí lára ẹ ṣe bó ṣe jẹ́ kẹ́ ṣe ẹ̀yin tẹ́ bá lè fẹ́ sin àwọn ọba yín ẹ gbé ọkàn wọn ẹ gbé orí kò ń bẹ̀ àbáwọn tó bá jẹ́ ògbóni gbogbo kíní ìlànà Islam ò rí bẹ́ẹ̀ kò sí pé ẹ má sìnkú ẹ ta o ẹ má gbé síta o wọ́n gbé ọba Àjẹ̀bú Àwùjalẹ̀ kọ́lọ́n bá wa kẹ́ rahimahullah kí Allah bá wa kẹ́ ọba àlùbáríkà wọ́n gbé síta kò sí pé ẹ má járí ń bẹ̀ kì í sí pé wọ́n sin kọ̀kọ̀ kì í pé wọ́n yọ nǹkan kan lára ẹ̀ gbogbo wa rí ní tí Islam tó fi bẹ́tà nìyẹn kò sáwọ́ bá kúnnù Islam ẹlẹ́ẹ̀kẹta orúkọ tá à ń jẹ́ èmi ń jẹ́ Ọláyínká ṣóyè òun jẹ́ aláṣeyẹ ọmọ Yorùbá tàtà ni mí everywhere tí n bá kódà àwọn òyìnbó tí mò ń bá ṣiṣẹ́ mọ̀ ṣòtíyé inú ẹ̀rí tí mò ń sọ dẹ̀rẹ́ lecture yìí mo ṣe more than 4 hours ní Facebook ní ìjẹta aṣọ ni mo wọ̀ yìí kí lẹ fi jọ́ ọmọ Yorùbá tà jẹ́ aṣọ Yorùbá ni mo wọ̀ yìí tí mò ń wọṣọ yìí kí mò ń wọṣẹ kútú bàbá yìí ilẹ̀kẹ̀ tó wá ń pariwo pé kò sí ń bẹ̀ àbówó ẹyọ ẹ̀yin Yorùbá kọ́ lẹ lówó ẹyọ farabalẹ̀ jẹ́ ìbámu nǹkan ẹ béèrè Ọláyínká lórúkọ mi orúkọ eléyìí tó wà ń bì orúkọ oyè tí mo jẹ nìyẹn ẹ má mi tì mí lẹ́mìtọ̀ orúkọ oyè tí mo jẹ nìyẹn tíyẹn bá tún wá jìnnà inú fáàtì tí ẹ tún gbọ́dọ̀ gbọ́ rèé ṣe ti gbọ́ bówó ẹyọ ṣe wọ Áfíríkà tẹ́yìn sọ pé owó ẹyọ àwọn bàbá yín tẹ́yìn fi ń da fálẹ̀ ni cowrie shells also moved westernward to West Africa. Arab traders are thought to have introduced them. Àwọn Lárúbáwá náà ló gbé wá. Gbogbo ń tẹ̀ ń ṣe ẹ̀ ní kankan lẹ̀ Yorùbá. Ẹ kàn ń balẹ̀ wa ìjẹ́ ni. So gbogbo ń tẹ̀ sọ yóò ní proof. Islam ò bá nǹkan kan jẹ́ Islam ló wá tún lẹ̀ Yorùbá ṣe. Ó ní òjá mọ̀ fún èèyàn ṣẹ́ bọ́ bó ṣe jẹ́ nìyẹn. Mo fẹ́ fún ọ ní 2 minutes àgbà ń bẹ̀ ẹ má bínú. Then tá bá ń sọ̀rọ̀ àwọn ìyá wa pé bá a ṣe múra ẹ wo bí Islam ṣe mú múra wa àwọn náà rí gbogbo social media àwọn fídíò táwọn ìyá Ọ̀ṣun àwọn ìyá àgàn wọn wà dán rí wọn wà kun ẹfun sójú wọn wà róró kan báwọn ìyá olóríire ilẹ̀ Yorùbá ṣe múra kọ́ yẹn nílẹ̀ Yorùbá tá a jọ dàgbà sí obìnrin yóò wọṣọ gidi yóò wé gélé yóò dùn oore yóò dùn rí kò ní jọ àwọn tọ̀hún tí wọ́n rí ṣìrìṣìn ẹjá lọ sọ online ká wo àwọn ìyá àgàn bọ́ ṣe rí obìnrin yẹn dán rí obìnrin bíi kó di pàtẹ́wọ́ bíi ká di ṣùkú bíi ká di kọjú sọ́kọ bíi ká di ìpàkọ́ ẹlẹ́dẹ̀ obìnrin Yorùbá nìyẹn àmọ́ ìgbà tẹ́yìn ti fẹ́ gbé aburú wọ bẹ́ẹ̀ ẹ ti sọ pé kí ni kóbìnrin ó máa fárí àbí kó wọṣọ kan kó má bo àyà rẹ̀ kò sínú ìmúra Yorùbá Islam dé ó wá ṣe ìmúra yẹn lọ́ṣọ̀ọ́ ni kò fẹ́ kóbìnrin ó di tí ó máa dájá kiri pàápàá jùlọ tó bá di bí ìkómọ ẹ sọ fún wa ẹ gbé jáde níbi tí ó ti wà lọ́dọ̀ tiyín ìkómọ wo ló make sense ti mùsùlùmí kẹ ẹ gbọ́ ọmọ kékeré ọmọ tí ó ṣẹ̀ kẹ wá gbé sí ibi irin kan àbí kẹ gbé sórí ilẹ̀ ẹlẹ̀ kan ká mọ wá là ń ṣe nǹkan kan fún ká mọ tọ́ oge epo sí lójú ká mọ eléyìí ò sí nínú ìlànà ẹ̀yin náà ò lè ṣe é nínú àwọn mùsùlùmí sọmọ ló kọ́ ń lo òyìnbó wọn gbé síta everybody ń rí. ọmọ ti pé. ẹni sọ̀rọ̀ lórí ìsọmọlórúkọ yẹn ẹ jọ̀ọ́ gbogbo lé 1 minute ẹ jọ̀ọ́ lórí ìsọmọlórúkọ yẹn 1 minute ẹ jọ̀ọ́ Mr. Nakeem ẹ kú òun látàárọ̀ nǹkan tí mo fẹ́ lórí ọ̀rọ̀ ìsọmọlórúkọ yẹn ẹ rí sọ
tó bá dẹ̀ jẹ́ pé ojúlówó ọmọ Yorùbá ni yín gẹ́gẹ́ bí wọ́n sọ fún yín pé Yorùbá ni yín, torí tó bá jẹ́ ojúlówó ọmọ Yorùbá ni yín lórí ọ̀rọ̀ ìsọmọlórúkọ yẹn ẹ̀rí sọ. Àṣà Lárúbáwá ló wá ba ìsọmọlórúkọ wa jẹ́. Nígbà táwa ń bímọ lọ́dọ̀ àwọn ìyá wa, wọn kì í fá orí ọmọ táwọn àáfàá máa lọ fi ṣògùn owó. Wọn kì í fá irun lórí ọmọ táwọn àáfàá máa kó lọ. Àwọn ọmọ míì tó ṣorí burúkú lẹ́ni tó bá máa béèrè wá ní tí wọ́n gé irun ọmọ yìí gbà kékeré ni. Ìgbà bébì náà ti gbarun orí ẹ̀ táwọn àáfàá ti lọ lò ó, táyé ọmọ yẹn ti bàjẹ́. Nípa irun orí fífá náà ti fi gba ògo lọ́wọ́ àwọn ọmọ míì. Àti rí so many tó ti jẹ́ pé nípa irun orí fífá náà ti fi ṣe wọn ní jàǹbá. Nígbà táwọn baba ńlá wa tí wọ́n máa ṣe ìsọmọlórúkọ, wọ́n máa gbé oyin kalẹ̀, wọ́n máa gbé àádùn kalẹ̀, wọ́n máa gbé obì kalẹ̀, wọ́n máa gbé omi kalẹ̀. Wọ́n wá máa mú lẹ́yọ kọ̀ọ̀kan pé obì rèé o, obì ní bíkú, obì ní bí àrùn, obì á bíkú fún ẹ. Wọ́n wá máa fi àwọn natural something yẹn, wọ́n máa fi tọrọ oore fún àwọn ọmọ wa. So àṣà Lárúbáwá dé ló yọ gbogbo àwọn kinní àwọn tí ò já follow nature mọ́. Tẹ́lẹ̀ nature là ń follow tá fi ń fáwọn ọmọ wa lórúkọ. Àṣà Lárúbáwá dé, wọ́n ní bó ṣe ń ṣe tiwọn kọ́ nìyẹn, kán fa orí ọmọ míì nílẹ̀ Yorùbá, abẹ́ ògbúdọ̀ kan orí ẹ̀, oríire ọmọ yẹn orí ẹ̀ ló wà. Abẹ́ ògbúdọ̀ kan orí ọmọ míì tó máa fi ṣe rere láyé títí tá fi dàgbà. Ṣùgbọ́n kò sí nǹkan tó kàn Mùsùlùmí. Ohun tó bá ti bí fún mi proof tẹ́ sọ. Bóyá ó yẹ ká bẹ́ kan orí ọmọ yẹn àbí ká bẹ́ má. Ancestors fún wa ní proof tẹ́ sọ. Wọ́n máa gé ni. Nípasẹ̀ irun títẹ̀ ọmọ mi. Ìyá mi ancestors. Any sùúrù, ẹ̀jẹ̀ má bínú. I actually want this life to be well coordinated, you understand? Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn wa tẹ̀wọ̀n ilé la wà, ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín nítorí Elédùmarè. Ẹ jẹ́ àṣẹ ní ìnàbínàbí oyè yín ṣe gbọ́ ẹ jọ̀ọ́ ẹ má bínú. Olóòtú. Ní ẹ̀rí ní sẹ́rímọ́nì nínú àyà Kùránì tó fún wa ní àyà tí ó wà nínú Kùránì tó fi ṣe ní sẹ́rímọ́nì nínú Kùránì kan fún wa. Ancestors mò ń kọ́ kíní ilẹ̀ máa rí mò ń kọ́ kíní ilẹ̀. Ọlọ́pàá ẹ má bínú kẹ́ tó proceed. Tẹ bá rí pé gbogbo ọ̀rọ̀ tí Nakeeb ń sọ kalẹ̀ kò lè debunk, ó kàn ń sọ wípé ó dáa. Fún ẹni fáàtì wọ́n ní ó debunk tí mo sọ. Stop doing this. Gbogbo èèyàn rí tí mo sọ kalẹ̀. Onísùúrù náà. Mo kọ́lẹ̀. Gbogbolé ẹ jọ̀ọ́ ẹnikẹ́ni tó bá tún ẹni tó bá tún dá bàbá ọlọ́pàá lẹ́kun, mo máa gbé ẹni yẹn wá sílẹ̀. Bàbá ọlọ́pàá ni wọ́n moderate, wọ́n dẹ̀ ní bàbá bí alágan wọn dá wọn lẹ́kun, so ẹ jẹ́ kó ní ìtìpa. Ṣó ti yé yín? Bàbá ọlọ́pàá ẹ máa moderate lọ, ẹni tó bá jẹ́ Nakeeb ló tún sọ̀rọ̀ ńbẹ̀ yẹn, màá tún mú tẹ̀ màá tún gbé wálẹ̀. Tó bá ti rẹ́dí àti ṣe dáadáa bí ẹni tó rí ẹ̀ pé màá gbé wá sókè padà, ojú bẹ́ẹ̀ lọ. Ọlọ́pàá ẹ gbóhùn sókè. Ẹ ṣe ìyá mi. So gbogbo nǹkan tí brother Nakeeb tó kalẹ̀ mo máa reiterate. So mo mọ̀ pé history ló ń bá sọ̀rọ̀ oyè yín. So anybody tó bá fẹ́ counter nǹkan tó sọ, a máa fún ara náà ní time and then go through that process, you understand? So number one, Mr. Nakeeb said ní school a ní Asarudeen. Yes, we all know Asarudeen. Number two, wọ́n ní tí èèyàn bá kú ọ̀tọ́ bá kú, Aláàfin bá kú, nǹkan máa pààyàn kan nígbà ṣé àmọ́ ẹni tó ń jẹ́ Abọ́bakú. Number two. Number three, wọ́n ní orúkọ àwọn Ọláyínká. It's a beautiful name, unisex. Nígbà even níbi iṣẹ́ àwọn bọ̀ ọ̀hún sọ ń tán bí iṣẹ́ wọn bí Ọláyínká ló ń pè wọ́n Nakeeb wọn sọ bọ̀ wọ́n dárúkọ Ọláyínká. Number four, wọ́n ní cowries ní 18th century wọ́n gbé wá láti Indian through the Arabic trade, stuff like that. Number five, wọ́n ní ìyá Ọ̀ṣun báwọn obìnrin wa ṣe ń múra nípa àwọn ìyá Ọ̀ṣun wọn kàn máa bẹ́rí wọn máa dánrí bákan ní pé Mùsùlùmí ló máa ń ṣe wọlé sọ́kọ or àwọn oríṣiríṣi design ní àwọn style tá a máa ń ṣe yẹn. And then number six, which is nǹkan tó fi gúnlẹ̀ ní ìkómọ. Wọ́n ní èèyàn kan máa gbé ọmọ sí ẹ̀gbẹ́ irin kìnìkan ní pé ìkómọ Mùsùlùmí ló ṣe best. So nǹkan tó sọ nìyẹn. So
a máa debunk ilé láti number 1 to number 6. Anyone can take it on point. Or olóòtú ṣẹ́yìn máa gbà bẹ̀rẹ̀ sá. ọlọ́pàá how many minutes lẹ́fẹ́ fún ẹni tó fẹ́ debunk èmi náà ti máa dẹ́ sọ̀rọ̀ padà how many minutes lẹ́fẹ́ fún mi. mo sọ yẹ kí n wà program ẹ jọ ẹ má bínú ẹ̀yin tó yẹ ká jọ ṣe program àbásọ di 6 kí n fi kúrò níbí báyìí. Nakibu so wà farabalẹ̀ Kambiala òkúlé fún host ní táìmù so wàá járe ọba lẹ́nu Exactly, mo ò lè time host o. so sọta àbọ̀ wá kú báyìí. ẹ bá bá mi sọ lẹ́yìn kọ̀ọ̀kan bàbá wa Onípàkàlà ọlọ́pàá. Yes, number 1. Okay. School. Asarudeen. Ni bàbá Nakibu gbogbo aláàrí wípé according to the history àwọn kí wọ́n ti porúkọ rẹ̀ àwọn missionaries òní wọ́n gbé school wá according to the history so pé ẹnìkan wá kọ́ tábà lọ most of Muslim school wọ́n ẹsẹ̀ ń gbà láti jẹ́ pé kí ọmọ lọ bẹ̀ ìkónilẹ́rú ẹlẹ́ẹ̀kejì ni first ni pé àwọn Christianity kó wá láti tọ́nu wá sí Christianity second thing ni wípé àwọn mùsùlùmí náà wà ń lò ó láti sọ di pé láti ẹ bá rí ọmọ tó bá lọ sí Asarudeen àbí any Muslim school ẹ máa rí wípé ideology ẹ̀sìn yẹn wọ́n máa fi style impose ẹ̀ lé lórí láti bí kíni àti bí ìmúra tó ò lè sọ pé ọ jẹ́ mùsùlùmí kìrìsìtẹ́nì nìsín ó wá dé bẹ̀rẹ̀tì lọ sí Asarudeen láyé hàn nígbà ó lè dé bẹ̀rẹ̀tì ó lè sọ pé ó jẹ́ ọmọ babaláwo nìsín kọ́ wá kó lẹ́kì ọ̀run àbọ̀jọ́ mùsọ̀gbọ́ àbí nǹkan kan kó lọ bẹ̀ báwọn ti missionary náà ò ṣe ní gbà kó lò wá bẹ̀ so both religion wọ́n gbé méjèèjì wá àwọn kan náà gbé wá láti jẹ́ pé ká kọ́ èdè àwọn èdè wọn tá a bá kọ́ yẹn láti lè jẹ́ pé ìkónilẹ́rú yìí ó lè easy ńlá àwọn missionaries fi mú wa àwọn tó wá jẹ́ pé mùsùlùmí àwọn náà lò as weapon so tó bá sọ pé bẹ́ẹ̀ ló ṣeré wọ́n gbé kinní kan wá that's your own ẹlẹ́ẹ̀kejì ẹ sọ̀rọ̀ ẹjọ́ bàbá ọlọ́pàá ẹ fún mi ẹlẹ́ẹ̀kejì kinní wèrè wo ní rìpọ́ọ̀tù ẹ mọ̀ rìpọ́ọ̀tù pé àkáǹtì ilé ìwọ̀n ò lè gbé ẹ bá ń tara ẹ̀yìn jẹ lókù. Number 2 wọ́n ní tí èèyàn bá kú. rìpọ́ọ̀tù yẹn owó yẹn ò tó ní fi ṣe rere láyé. ok àṣẹ mo ń gbọ́. Number 2 wọ́n ní tí èèyàn bá kú èèyàn bíi Aláàfin anybody or Aláàfin wọ́n tó bá kú nípa máa pa èèyàn kan sí ní pé ṣé àgbọ̀ inú ìtàn ní nǹkan tó ń jẹ́ abọ́bakú. ok sẹ́rí iṣu tó wà ń bẹ̀ yẹn ìsìn tọ́pọ̀ gbogbo yẹn ló máa ń gbọ́ ẹ̀yẹ́ máa ń wọnú fíìmù kódà àwọn òpònú kọ̀ọ̀kan tó pera wọn ní mùsùlùmí àbáfà àwọn gan máa ń sọ sẹ́mọ̀ wípé ìbànújẹ́ lọ́jọ́ orí ìbànújẹ́ tẹ̀ ń wòyàn lọ́jọ́ orí ṣùgbọ́n tá a bá lè rí mọ̀lẹ́bí abọ́bakú báyà ìyá rẹ̀ ni wọ́n pa àbí bàbá rẹ̀ àbí ẹ̀gbọ́n bàbá rẹ̀ àbẹ́gbọ́n ìyá rẹ̀ tí wọ́n pa tá a lè mú wípé tọ́ o èmi o ìdílé abọ́bakú ni o bàbá tòun iná sì pa kó tó wá di pé wọ́n eradicate tá a bá lè rírun nǹkan bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé ilẹ̀ Yorùbá là ń sọ̀rọ̀ parẹ̀ náà abọ́bakú wọ́n sì ń jọba up till now so tán bá tiẹ̀ wá pa oyè abọ́bakú yẹn tí wọ́n bá ní wọ́n pa wọ́n mọ́ then ó yẹ káwọn ìdílé yẹn sì wà tá a bá lè rí ìdílé yẹn láti bọ́ síta wípé tọ́ o àwa ni lóòótọ́ wọ́n ti eradicate pé wọ́n ní ká má pa abọ́bakú mọ́ o ṣùgbọ́n àwa nìdílé abọ́bakú bàbá àwọn ni wọ́n sì pa àbí ìyá àwọn ni wọ́n pa torí sẹ́rí ẹlẹ́sìn òfò yóò fẹ́ gbẹ́sìn rẹ̀ lẹ́yìn pé nǹkan yìí dá gbogbo alámọ̀gbésí ayé ẹ̀sẹ̀ tán gbé wáyé ẹ lọ wo àwọn ìtẹ́fìmọ̀ wípé ẹ̀sìn òfò lẹ̀sìn ẹ lọ gbọ́ àwọn ìlú tí wọ́n gbẹ́sìn wọ̀ orí burúkú ni wọ́n ṣe wọ̀bẹ̀ ẹ wo bọ́ ṣe gba Egypt ẹ wo Iran látìgbà tí Iran sọ pé àwọn òfin Islam làwọn fẹ́ mọ̀ láti 19th century o tó ti ní pé Islam làwọn fẹ́ mọ̀ lọ pátápátá o orí burúkú ti bá wọn Iraq ọ̀gbádùn ẹ lọ wo Al-Qaeda ọmọ Saudi Arabia tó jọ ọmọ Arabu tó jọ àwọn náà dà á lẹ̀ gbogbo wọn ti pasán so lẹ́fìmọ̀ yìí pé ẹlẹ́sìn òfò ẹ̀sìn òfò náà ni ó gbé wá ẹ̀mí tó wá lè dé o ẹ mọ̀ gbọ́ Kọ̀dìríyà Tìjàníyà Mọ̀rìfàsíyà kíní kan yà gbogbo wọn pátápátá èpè wọn ń gbéra wọn sẹ́ wọn ò jọrẹ́ so fún di èyí ìlú tán bá lọ náà wọn ò bàbẹ̀ jẹ́ so bó ṣe rí inú ẹ̀sìn òfò lẹ̀sìn yẹn so wọn ò fẹ́ bà nǹkan jẹ́ tó bá mú mi jàre bàbá mi.
number kí náà three bàjẹ́ láyé ẹ ṣe ọlọ́pàá ẹ ṣe sùúrù orúkọ. ọkùnrin kan rántí ni kò mẹ́rin wá. bẹ́ẹ̀ni ẹ sọ̀hún nígbà tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan gbogbo adá lé nínú àwọn bẹ́ẹ̀ni ẹ sọ̀hún orí ẹ dàrú ni kó mo dà fún ọ nígbà tá a sọ̀rọ̀ lẹ́ẹ̀kan sí mo sọ̀rọ̀ ni bẹ́ẹ̀ni ẹ sọ̀hún bẹ́ẹ̀ni ẹ sọ̀hún kò ní dá fún bàbá rẹ láyé kò ní dá fún ọ ẹ lọ ka kúra. orí ẹ burú ni òun sọ̀rọ̀ yìí sọ̀rọ̀ náà kúra 60 kò ní dá fún ọ ẹ máa mú tu ẹ̀ka ẹ máa fún mi yòókù jàre kò ní dá fún bàbá rẹ ẹ má remove ẹ o ẹ má remove ẹ o kò ní dá fún bàbá rẹ ẹ má remove ẹ o kò ní dá fún ìyá rẹ bẹ́ẹ̀ni ẹ sọ̀rọ̀ òun sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ tàǹbà bá rẹ ńlẹ̀ kò ní dá fún Muhammadu kò ní dá fún Allah kò ní dá fún abalaku bàbá tó bí ọ kò ní dá fún rẹ ò ní jèrè ayé bàbá rẹ ò ní jèrè ayé yàrá ìyá rẹ ò ní jèrè ayé ò ní kúre àwọn tó bí ò ní kúre ìwọ́gà kúre ọ pàṣẹ tọmọtọmọ ìran rẹ méjì ọ pàṣẹ gbogbo ewátálẹ ẹ ní kúre gbogbo ìlògùn ọpa ikú tó pa Muhammadu ọ pa ọ ikú tó pa aláwọ ọ pa ọ mọ̀mọ́jẹ́ tó pa Muhammadu ni ọ pa ọ ò ní kúre bàbá rẹ tiẹ̀ ọ bàjẹ́ ìyá rẹ tiẹ̀ ọ bàjẹ́ ayé ọmọ rẹ ò ní dá ò ní kúre gbogbo ẹgbẹ́ta lẹ́ sẹ̀sìn gbogbo àwọn tó wà lẹ́yìn rẹ̀ ọ̀sẹ̀sìn bàbá rẹ̀ ọ̀sẹ̀sìn ayé ẹ̀ ò ní da ó kù táyà tí eégún tó ń tògbóró ó ò ní kúre kò ní da fún ọ ayé ẹ̀ ọ bàjẹ́ ni olórí burúkú ọmọ òfò bàbá rẹ̀ kò ní lẹ́ bàbá rẹ̀ kò ní yẹ ìyá rẹ̀ mo ti mọ̀ pé ọ̀ dàrú mo ti ń bọ́ tẹ́lẹ̀ pé jọ kò ní da fún bàbá rẹ̀ pẹ́ẹ́rẹ́ ọ̀sán òun olórí burúkú ọmọ wèrè kò ní da fún ọ láyé ó kú ikú gbóná ni ó pa ọ ọ̀la ẹ fi wèrè lẹ́jọ́ máa fà á kò ní dáa fún ọ láyé máa fà á àní ẹ má mú tu ẹ̀sẹ̀ ẹjọ́ máa fa wèrè tí ń fà máa fà á ọmọ ìgbé kó sí nǹkan kan bẹ̀ kò ní dáa fún bàbá rẹ ó ní kúre máa fà á dáadáa fà á kò ní dáa fún ọ máa fà á kò ní dáa fún bàbá rẹ gbẹ̀ bí wọ́n kán. اللهم اجعل تدميرهم اللهم دمرهم واهلكهم يا رب العالمين. máa fà á kò ní yẹ bàbá rẹ kò ní yẹ bàbá tó bí ọlọ́mọ ó ní kúre orí ọ̀bùrú la. kò ní dá fún gbogbo wọn lọ́nà ọ̀run. máa fà á gbogbo ń tọ́ ọba mọ̀ gbogbo ń tọ́ ọba mọ̀ gbogbo àyà tọ́ ọba mọ̀ máa fà á kò ní dá fún ọ láyé ó ní soríire. ìjòyè ọpẹ a ní nǹkan tí bàbá rẹ ò ní kò ní dá fún ọ kò ní kúre. Muhammadu ló máa gbẹ̀yìn ayé ẹ̀ Nakib n tó gbẹ̀yìn Muhammadu ló máa gbẹ̀yìn ayé ẹ̀ Nakib n tó gbẹ̀yìn Muhammadu ló máa gbẹ̀yìn ayé ẹ̀. máa fà á kò ní dáa fún ọ máa fà á gbogbo tó bá mọ̀ ní ọ máa fà kò ní soríire kọ́mọ̀ dáa fún ọ láyé. gbẹ̀yìn Muhammadu gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé Muhammadu nǹkan tó gbẹ̀yìn ayé Muhammadu ló máa gbẹ̀yìn ayé gbogbo yín. اللهم انزل عليهم غضبك وعذابك يا رب العالمين. gbogbo nǹkan tó gbẹ̀yìn Muhammadu pátá ló máa gbẹ̀yìn. ẹ má drop gbogbo ẹ ẹ̀yin má tẹ́ ń drop tẹ̀lé ẹ má drop ẹ náà gbogbo nǹkan tó gbẹ̀yìn ayé Muhammadu drop ló máa ẹ. gbẹ̀yìn ayé yín. àní ẹjọ́ ka gbogbo tó bá mọ̀ ká sẹ́ اللهم زل gbogbo tó bá mọ̀ ká ẹjọ́ mọ̀ ká gbogbo tí bàbá rẹ bá kọ táàfà rẹ kọ mọ̀ ká kò ní dáa fún ọ mọ̀ ká العبد من الكافرين الديار ó ṣòfò ní. تذر على العبد من الكافرين ديار اللهم اهلكهم máa fà á ينال منك واصحابك يا رب máa fà á اللهم دمرهم يا رب العالمين. máa fa gbogbo àyà ẹfílẹ̀ ẹmọ́rì mú fún ẹ o gbogbo àyà tó o bá mọ̀ gbogbo kùràkù tó o fá mọ̀ máa fà á kò ní dáa fún ọ ìjò yọ pé ọ̀ ní nǹkan kan kò ní dáa fún bàbá tó bí ọlọ́mọ ò ní kúre ní gbé báyìí sọ̀kò dúró اللهم سلم ìyàwó kè dájọ́ ilé oṣù náà ó kú nífọ̀nàfọ̀sù اللهم شتت شملهم ikú burúkú ni ó pa ọ́ غضبك عليهم orí ẹ burú láyé اللهم so ìbára mọ̀ kò wá bá ayé lójọ́ ìwé kan tiktok lásán ni gbogbo kúránì tó o bá mọ̀ gbogbo àyà tó o bá mọ̀ máa fà á ẹ fi wèrè lẹ́ẹ̀jọ́ mọ̀ fà á شيء في العدل ولا kò ní dáa fún ọ. بسم الله الذي لا يضر مع اسمه شيء في العدل ولا بالسماء وهو السميع العليم اعوذ بكلمات الله التامات من شر ما خلق يا رب العالمين اللهم اهلكهم اللهم زلزلهم اللهم انزل عليهم عذابك وغضبك يا رب العالمين الله وشتتهم وزلزلهم وانزل عليهم máa fà á عاجلا غير عاجل اللهم يا هازم الاحزاب ويا منزل التوراه wèrè máa ṣe bí ìtòótọ́. عليهم عذابك كل ẹ̀rí pé àrìndínní bọ̀bọ̀ yìí. o fẹ́ dìfẹ́ǹdì ilẹ̀ o wá accept ọjọ́ ìjọba. اللهم افعل بهم o wá كما sọ wípé àwọn bàbá
torí nǹkan tó ti ṣẹlẹ̀ láti ọdún bíi báwọn sàábé ṣe kú sẹ́ báwọn sàábé nǹkan tó ti ṣẹlẹ̀ tó ti ṣẹlẹ̀ láti thousands of years ló ń kà story ìtàn lásán ìtàn lásán ló ń kà àwọn gbarúmọlẹ̀ ló máa bá mi ṣe é bí ọṣẹ ṣe dúró. ẹjẹ́ ọmọ kà á máa kà á ẹgbẹ́ sí ẹjẹ́ ọmọ kà á ẹjẹ́ ọmọ kà á máa kà 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 kò lè dáa fún bàbá tó bí ọlọ́mọ bàbá rí òní kúre ìjò yí ọ pé mo ní nǹkan tí bàbá rí òní ìtànà bí òní mo ní. fúkú ni ayé ẹ fẹ́ bàjẹ́ ṣá ayé ẹ fẹ́ so mọ́tò fẹ́ pa ẹ̀ ni. ọfọwọ́ ló pa. àwọn mùkúlẹ̀ èbó wà bí ni wọ́n fẹ́ sori burúkú lọ. máa fà á. bàbá bí ala ẹni sùúrù nà ẹni sùúrù. ودمر أعداءك أوه نشري له نبيك المسلمين في كل مكان أوه نشري له اللهم أنزل عليهم غضبك وما شري بلوكني رب العالمين اللهم بسرعتك وجبروت قهرك اللهم وما شري بلوكني وبسرعة إغاثة نصرك وبغيرتك لانتهاك حرماتك وبحمايتك لمن اهتم بآياتك نسألك يا الله يا سوري يا أكا الله يا شديد البطش يا جبار يا عظيم القهر يا من لا يعجز بعض الجبابرة ولا يعظم عليه إناث متمردة إلا الملوك والأكاسرة يا رب دمرهم ما كلا رباوا عليهم عذابك وغضبك يا ما فلا رباوا إنا نسألك اللهم إنا نسألك أن تنزل عليهم غضبك وعذابك ونكمتك يا رب العالمين ولا يحيق المكر السيء إلا بأهله ولا يحيق المكر السيء إلا بأهله ولا يحيق المكر السيء إلا بأهله اللهم دمرهم الكافرين ديارا ربنا لا تذر على الأرض من الكافرين ديارا اللهم لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضل عبادك ولم يلدوا إلا فاجرا كفارا يا رب العالمين يا عزيز يا جبار يا عزيز يا قهار يا رب العرش المجيد يا فعال لما يريد يا الاولين والاخرين يا جبار يا عظيم. ẹ bá ń gbábọ́ fún sókòsùkú sábẹ́ ẹ bá ń gbábọ́ fún wèrè ẹ bá ń gbábọ́ fún ẹ bá ń gbábọ́ fún oníṣoríire náà. kò dáa fún bàbá tó bí ọlọ́mọ. nọ́kìbò oníṣoríire ó ṣòfò ó máa ṣe orí burúkú ní gbogbo wáyé bó ṣe máa pariwo kúrò ní wáyé.